gbogbo ẹ̀yin tí ẹ ń fẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde nípa registration tí wọ́n ṣe fún ẹgbẹ́ FUMA ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Yes, Alhaji Wasiu Ayinde K1 Ultimate àwọn ni wọ́n ṣe registration nígbà yẹn fún FUMA. Not that FUMA kì í ṣe pé a ò lówó lọ́wọ́, ṣùgbọ́n àwọn tó jẹ́ leaders wa ń gbà yẹn, àwa náà wà lára àwọn leaders, but wọn kì í gbọ́ téèyàn. Mo sọ fún Alhaji Fancy, Alhaji Ayinde'S Baba Love, Rockinson, Baby Barrister tó dolóògbé ẹ̀. Mo sọ fún wọn nígbà yẹn wípé kí wọ́n yọ owó nínú owó ẹgbẹ́ kí wọ́n fi ṣe registration. Gbà yẹn èló ni wọ́n ń ṣe registration, bóyá 6,000, under 10,000 naira. But Alhaji Wasiu sọ nínú ilé ẹ̀ wípé ó máa ṣe fún ẹgbẹ́. But tó yà mí lẹ́nu lẹ́ni tó jẹ́ wípé wọ́n fi ń kanta, wọ́n fi ń sọ̀rọ̀ sí irú àwọn not Alhaji Kollington only, but gbogbo àwọn onífújì wípé registration táwọn ṣe náà fi ń ṣe fújì ò ti wà kí wọ́n tó ṣe kí FUMA gan tó bẹ̀rẹ̀. Ọdún kelo tí fújì ti ń rè ní FUMA tó bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà tí FUMA ń bẹ̀rẹ̀, ṣé ìgbà yẹn làwọn onífújì ṣe wà ń fi rẹ̀? Ṣé fújì yẹn registration yẹn náà ṣe fi ń jẹun àbí náà fi ń gbaṣẹ́ lọ lóyìnbó? I don't know. Alhaji Wasiu Ayinde ti kọjá gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn. Tí nǹkan bá wà láàrin àwọn Alhaji Kollington Ayinla kan jọ parí ẹ̀. Kò sí controversy níbẹ̀ wípé Alhaji Kollington Ayinla number 2 nínú iṣẹ́ fújì lẹ́ni. Ọlọ́run dẹ̀ ti gbé Wasiu sí number 3. Bí onírèṣe ò bá dẹ̀ fi gbá mọ́ Alhaji Kollington, èyí tó ti fi hàn kò lè parun. Àwọn náà ń ṣe gudugudu méje nínú iṣẹ́ fújì, wọ́n jìyà gidi nínú iṣẹ́ fújì. Alhaji Wasiu náà dẹ̀ try, ṣùgbọ́n kì í ṣe pé registration yẹn ló wá yẹ kó máa fi ṣèrègùn fáwọn èèyàn sìn. No. Kí ló dé? Àwọn òbésèré ń kọ́ àwọn pasuma nǹkan, wọ́n ti wà ká tó ṣe registration. Àwọn Òṣùpá, àwọn Ayuba and other Fuji artists tí wọ́n ti ń lọ, àwọn Rasheed Ayinde, àwọn Alhaji Sawaba nǹkan. Alhaji Sawaba dẹ̀ ń sọ fún mi lọ́jọ́ yẹn wípé kò sáwà pé ohun tí Alhaji Wasiu Ayinde tẹ́ fẹ́ kó ṣe yìí ẹ máa kàbùkù sí lọ́jọ́ iwájú. Èmi ò kàbùkù sí o, because èmi ò ń ṣe onífújì again. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ gbàǹgbà yẹn wípé Alhaji Wasiu fowó sílẹ̀ láti ṣe registration, ojú yín ti ń já ń sìn, wọ́n ti ń sọ̀rọ̀ sí i. Mo dẹ̀ máa ń sọ àtẹnujẹ ló ń pọ̀pọ̀lọpọ̀ nídìí iṣẹ́ orin. Àtẹnujẹ, ẹ ti gbàgbé ọjọ́ ọ̀la yín. Many of you have lost their vision and their future because of what they are going to eat. Bóyá wọ́n lè ràn yín lọ Mẹ́kà, bóyá wọ́n lè fún yín ní irinṣẹ́, bóyá wọ́n lè fún yín lówó, tàbí wọ́n fún yín lálòkù mọ́tò. Gbogbo yẹn ni ò jẹ́ kẹ́ ẹ lẹ́nu bẹ̀. Náà wọ́n ti ń sọ̀rọ̀ sí yín bá ojú yín ti wálẹ̀. Èmi ò ní nǹkan tí màá sọ jù bẹ́ẹ̀ lọ. Alhaji Wasiu náà kó náà gbà fọ́gà ẹ̀. Alhaji Kollington náà dẹ̀ ṣe normal. Wọ́n náà ṣe normal náà. Káwọn náà kọ́ kó àwọn ọmọdé mọ́ra kí gbogbo iṣẹ́ orin wọn kó lè tẹ̀síwájú. That's my own portion in that program. Mi ò mọ nǹkan tí mo tó fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ.